Èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bí a ṣe gbọ́, wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa yìí, wọ́n ló gba Royal Mansion lọ láti lọ bá Queen Naomi. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí ó dé Royal Mansion, wọ́n ní Queen Naomi ti mọ̀ pé ó ń bọ̀. Torí bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa yìí, wọ́n ní ó ní láti lọ ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ní inú ààfin bàbá wa erin ńlá láti búra, nítorí pé wọ́n ní kábíyèsí ò gba immunity tiẹ̀. Wọ́n ní ó wá lọ sí Royal Mansion láti lọ kí Queen Naomi, láti lọ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn lé, mo rò pé bóyá bàbá wo erin ńlá sọ fún yín pé ó ń bọ̀, àbí bóyá òun náà pé Queen Naomi pé ó ń bọ̀. Mi ò lè sọ bí Queen Naomi ṣe mọ̀ pé ó ń bọ̀, bọ̀ wọ́n ní Queen Naomi yẹn expect ẹ̀. Ìgbà tó dé ẹnu gate, wọ́n ní wọ́n pe Queen Naomi lórí intercom. Wọ́n ní wọ́n dẹ̀ sọ pé àǹtí wa ti dé ẹnu gate o. Wọ́n ní Queen Naomi ní kán ṣí gate pé kó wọ ilé. Wọ́n ní òun àti àwọn obìnrin méjì kan ni wọ́n jọ lọ. Wọ́n nígbà tán dẹ̀ dé inú Royal Mansion, wọ́n ní Simi ló lọ ṣí lẹ́kùn. Wọ́n ní ṣùgbọ́n Simi palẹ̀kùn dé padà. Wọ́n ní Queen Naomi wá sọ fún Simi pé kán jẹ́ kí ó wọlé. Wọ́n ní àǹtí wa dẹ̀ wọlé. Àǹtí wa jókòó, wọ́n ní àwọn obìnrin yìí náà jókòó. Wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, wọ́n ní àǹtí wa dúpẹ́ lọ́wọ́ Queen Naomi pé nǹkan tí Queen Naomi ṣe, pé ó jọ àwọn lójú, pé Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún Queen Naomi o. Pé àwọn fẹ́ jẹ́ kí Queen Naomi mọ̀ wípé àwọn ò sí ní ẹ̀yìn ìbàjẹ́ bàbá wo erin ńlá àti Queen Naomi. Wọ́n ní gbogbo nǹkan tí àwọn dẹ̀ ní ni àwọn fi máa support ọkọ àwọn, ìyẹn bàbá wo erin ńlá. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi béèrè ìbéèrè lọ́wọ́ àǹtí wa. Wọ́n ní Queen Naomi bi wọ́n wípé kí ni àǹtí wa mọ̀ nípa stampede èyí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Wípé ṣé àǹtí wa náà ṣó wà lára àwọn tí wọ́n fẹ́ rán àwọn lọ sẹ́wọ̀n ni. Wọ́n ní àǹtí wa ní àwọn ò mọ nǹkan kan nípa ẹ̀. Wípé nípa ọ̀rọ̀ stampede o, kò sí ìkankan tí àwọn mọ̀ nípa ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa sọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa ní kí Queen Naomi dáríjì àwọn, wípé àwọn mọ̀ pé àwọn ti ṣe àwọn àṣemáṣe tí ò yẹ káwọn ṣe. Àwọn dẹ̀ mọ̀ pé Ọlọ́run nìkan ni ọba tí ó lè wáyè nínú ọkàn Queen Naomi láti forgive àwọn. Wípé kí Queen Naomi kan mọ̀ nínú ọkàn wọn wípé kì í ṣe pé bóyá àwọn mọ̀ láti hurt Queen Naomi. Wípé kì í ṣe pé bóyá àwọn mọ̀ láti ṣe ibi fún Queen Naomi. Wípé ìgbà tí àwọn ò mọ̀ ni, wípé ṣùgbọ́n nísìn, wípé kí Queen Naomi rí pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ibi, àbí bóyá fún downfall kábíyèsí àbí tiwọn, àwọn ò ní ever lọ́wọ́ sí. Àwọn ò ní ever be part of it láti ṣe ibi fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí ó lágbára. So wọ́n ní àǹtí wa sọ fún Queen Naomi wípé gbogbo nǹkan tí àwọn bá wù táwọn ti ṣe fún Queen Naomi, kí Queen Naomi dáríjì àwọn. Wípé ìdáríjì làwọn ń tọrọ. So nǹkan tí a gbọ́ ní ìtàn ni ó ṣẹlẹ̀. Wọ́n ní bàbá Queen Naomi wà níbẹ̀. Wọ́n ní bàbá Queen Naomi fi ọwọ́ gbá wọn lẹ́sẹ̀ pé kí wọ́n let go, wípé kí wọ́n gbàgbé ń pa ẹ̀, wípé so that wọ́n á lè fi move on. Ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run ni ọba tó ń dáríjì ẹ̀ṣẹ̀ gbogbo wa. So tí èèyàn kan bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó yẹ kí èèyàn wá ààyè nínú ọkàn èèyàn láti dáríjì onítàn. Ìyẹn o, tí ẹni yẹn bá ti mọ̀ pé nǹkan tóun ṣe ò da, tó dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ̀yin èèyàn lé, èyí tá tún wá gbọ́, ó ní ti àǹtí wa, ìkan nínú
àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ní àǹtí wa yìí wọ́n ní ṣe ló dúró de Queen Naomi ní inú ààfin o, torí ńgbà tí wọ́n ní Queen Naomi wá sínú ààfin wọ́n ní wọ́n wá gba ọ̀pá, bóyá ọ̀pá àṣẹ ni o, mi ò lè sọ, pọ̀ wọ́n ní wọ́n wá gba ọ̀pá kan. Wọ́n ní ọ̀pá yìí dẹ̀ ni wọ́n ní dádì wọn ló tẹ̀lé wọn lọ láti lọ gbà á. Wọ́n ní wọ́n ní Royal Mansion dẹ̀ ni ẹ mọ̀ pé Royal Mansion ni Queen Naomi máa ń bèèsì dáadáa, ṣùgbọ́n tó bá ti lọ sí ààfin ẹ̀mọ ìnà ni wọ́n máa ń dé sí. Wọ́n ní wọ́n dẹ̀ ti tún ibẹ̀ ṣe dáadáa, torí a gbọ́ nígbà yẹn tí wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá wọ́n ra furniture, wọ́n ra oríṣiríṣi nǹkan láti fi tún ibẹ̀ ṣe fún Queen Naomi. So wọ́n ní àǹtí wọn wá dúró, ó dúró de Queen Naomi because ó fẹ́ sọ mind ẹ̀ fún Queen Naomi. Wọ́n ní bí Queen Naomi ṣe pàdé ẹ̀ lọ́nà nìyẹn through the hallway, torí wọ́n ní Royal Manor yẹn ẹ lè gbàbẹ̀ lọ síbi chamber bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní bó ṣe dúró báyìí wọ́n á sọ fún ẹ̀dẹ̀mẹ́pà àwọn security wọ́n wà pẹ̀lú wọn, àwọn security tí bàbá wẹ̀rẹ̀ ńlá tí wọ́n ti hire fún wọn. Wọ́n ní bí àǹtí wa ṣe lọ bá Queen Naomi nìyẹn pé ṣé Queen Naomi rẹ̀ pé òun ti win battle yìí ni, wípé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi wọ́n ní tí àwọn security yẹn tó push ẹ̀ báyìí, wọ́n ní in fact ó ń gan ọmọ bíi tí ara ẹ̀ wọ̀. Wọ́n ní bí wọ́n ṣe ṣáà lè kúrò nìyẹn. Wọ́n ní bí Queen Naomi ṣe lọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ṣe rí ìgbésẹ̀ tí kábíyèsí gbé, tí bàbá wẹ̀rẹ̀ ńlá gbé lórí ọ̀rọ̀ àwọn sisi wa gbogbo yìí. Bàbá wẹ̀rẹ̀ ńlá rò dáadáa, torí tí bàbá wẹ̀rẹ̀ ńlá ò bá gbé ìgbésẹ̀ yìí, nǹkan tá à ń sọ kọ́ là bá máa sọ. Nǹkan tá à ń sọ kọ́ là bá máa sọ. Ṣé ẹ mọ gbogbo iye ìgbà tó jẹ́ pé àwọn àǹtí wa gbogbo yìí ti wá láti attack Queen Naomi? Àìmọye ibi tán ti gbé fọ́tò wọn lọ. Ẹ rántí ìgbà kan tá àǹtí wa gbé fọ́tò wọn padà wá, tí wọ́n ní ìyá onífá ní gbogbo nǹkan tí wọ́n bá mú tó bá jẹ́ Queen Naomi kan return ẹ̀, torí iṣẹ́ ń sọ bàbá wa ni. So Ọlọ́run Elédùmarè nìkan ni ọba tó ja ìjà yìí fún Queen Naomi o. Kì í ṣe mímọ̀ ṣe wọn o, ẹ̀yin aráalé. Kì í ṣe mímọ̀ ṣe wọn rárá. Ọlọ́run Elédùmarè nìkan ló ja ìjà yìí fún Queen Naomi. Ọlọ́run ò dẹ̀ ní dáwọ́ ìjà yìí dúró. Èyí tó bá tún kù, Ọlọ́run Elédùmarè á bá Queen Naomi jà lájàyè lájàtán ní agbára Ọlọ́run. So adúpẹ́ tó jẹ́ pé ibi ire òní Queen Naomi wà. Adúpẹ́ tó jẹ́ pé gbogbo àwọn family kábíyèsí, bàbá wọn, àwọn sister wọn, gbogbo wọn náà support Queen Naomi, nítorí pé wọ́n láwọn fẹ́ happiness bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní nǹkan tó bá ti máa mú inú bàbá wẹ̀rẹ̀ ńlá dùn, ó ní àwọn máa ṣe o. Wọ́n láwọn ò sí lẹ́yìn àbòsí, àwọn ò dẹ̀ sí lẹ́yìn pé kí nǹkan kó má dà fún bàbá wẹ̀rẹ̀ ńlá. So ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn, ta ní ká wá torchlight sí. Ṣùgbọ́n àǹtí wa tó wá láti ìlú bàbá wẹ̀rẹ̀ ńlá yẹn, wọ́n ní kò síbi tí wọ́n ti lọ lórí ọ̀rọ̀ community tí bàbá wẹ̀rẹ̀ ńlá gbà lọ́wọ́ wọn. Wọ́n ní bó ṣe ń lọ sí ọ̀dọ̀ àwọn ọba náà, lọ sí ọ̀dọ̀ àwọn ìjòyè. Wọ́n ní everywhere ni wọ́n ń lọ. Wọ́n ní everywhere ni wọ́n ń lọ, tó ń sáré kiri, tó ní kí wọ́n máa bá wọn bẹ bàbá wẹ̀rẹ̀ ńlá, kí bàbá wẹ̀rẹ̀ ńlá jọ̀ọ́ kó má gba immunity yìí lọ́wọ́ àwọn, nítorí pé wọ́n mọ̀ pé tí bàbá wẹ̀rẹ̀ ńlá bá ti gba immunity báyìí, wàhálà dé nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní ṣíṣe kò bóró mọ́ o, pé bàbá wẹ̀rẹ̀ ńlá ti make up mind wọn, nítorí pé wọ́n mọ̀ pé táwọn ò bá ṣe bẹ́ẹ̀, nǹkan tí ó máa tẹ̀yìn ọ̀rọ̀ wọn jáde kì í ṣe kékeré. So ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan tá a gbọ́ níta ní ká wá torchlight allegedly
ní gbogbo ẹ̀ o, nǹkan tá a gbọ́ láwa torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Máṣọ́lá ni orúkọ mi. Orúkọ mi ò yí padà. Yorùbá dẹ̀ ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Jẹ́ ká gbọ́ àwọn orúkọ prize giveaway tí a pè lánàá ká tó pè lénìí fún yín. Màá máa pè tí tá fi máa gba ẹ̀bùn wa. Ẹ jẹ́ ká gbọ́. Mrs. Julie Okunola, Mrs. Grace Adeleke, Mrs. Alagbe Fatima, Mrs. Omolara Oloyede, Mrs. Olaniyan Yetunde, Mrs. Anita Ifemama, Mrs. Idowu Alabi Asama, Mrs. Oluwaseun Oni, Mrs. Elizabeth Olufenwa, Mrs. Feyishayo Olugbadehan, Mrs. Mary Ogunkunade, Mrs. Folaroya, Fusa Michael, Mr. Ronto, Mrs. Elizabeth To, Wiki Weliko, Folly Lisa, at Fosaso, Mr. Farasami, Mr. Fareminview, Mary Adeshola, Mrs. Nike Gbadamosi, Mrs. Alero Mark, Mr. Wendy Oke, Mr. Yomajekodunmi, Mr. Alikamila, Mr. Deji Sanwo-Olu, Mr. Nuru Oluwasani, Mr. Dauda Obalende, Mrs. Atiko Oluwashola, Gloria Adams àti Mrs. Muji Bakare, Mrs. Bisi Adeolu, Mr. Goke Adeleke àti Mrs. Folashade Ogedengbe. The last person, Mr. Ayo Davids. Èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ máa gbáradì fún prize giveaway on the 15th o. Gbogbo nǹkan tí a bá ń ṣe láyè ẹ jẹ́ kí a máa rò wípé Ọlọ́run Elédùmarè wà. A gbọ́ pé one of our best actress, Ìyábọ̀ Òjó, a gbọ́ pé wọ́n pàdánù ilé ìtajà wọn. Ṣùgbọ́n ẹni tí ẹ̀ délé ni a lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹlòmíì. Ẹ má jẹ́ ká máa kẹ́gàn àwọn èèyàn ní ìgbà tí wọ́n bá wà ní ìṣòro. Ẹ jẹ́ kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́, kí a dẹ̀ máa bá wọn dúpẹ́ wípé ẹ̀mí ò bọ́ ní inú iná ìjàmbá náà, ẹ̀mí ò sọnù. Ẹ mọ̀ pé àwọn tó ń bá wọn ṣiṣẹ́ wà ńbẹ̀. Tó bá jẹ́ pé nǹkan kan lọ ṣe wọ́n ńkọ́, kí là bá máa sọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run dẹ̀mí wọn sí. Wọ́n ní ilé ọba tó jó, ẹwà ló bùkún. Ọlọ́run á tún bu ẹwà kún ilé ayé wọn o. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Màá mú update àwọn gist wá fún yín láìpẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.